Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Àti láàní sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n tọ́ bọ̀ àlẹ́ ni wọ́n ní aṣọ á sì sọ wọ́n tọ́ bọ̀ àlẹ́ ni wọ́n ní aṣọ á sì sọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá jókòó lẹ̀ Yorùbá tẹ́ ń pàtàn kìtàn tẹ́ ń wá bílẹ̀ Yorùbá bí ó ṣe dàrú bí àárín lọ́balọ́ba ò ṣe ní gún, ìgbẹ̀yìn rẹ̀ ò lè dáa fún yín, ìgbẹ̀yìn rẹ̀ kò ní dáa fún yín. Torí fídíò Almaroof tí mo rí mo ṣe fídíò yìí màá play ẹ̀yin náà gbọ́. Ṣé ẹ̀ pé Almaroof ó sọ́gbà yẹn tó ní ọba ò tí ì jẹ ta ìjẹ, Almaroof ti bẹ̀rẹ̀ tán. Olórìṣà ni Ọọ̀ni, àwọn olórí aládé gbogbo abọ́ rẹ̀ ni Ọọ̀ni. Ṣùgbọ́n yẹ kó béèrè kẹ́pẹ́rẹ́ lọ́wọ́ yín kẹ́yìn náà gbé sínú ọpọlọ yín tí mo fẹ́ kẹ́ dáhùn. Òun ni wípé ṣé personality Adéyẹyè Ògúnwùsì gangan lẹ̀ ń bá jà ni àbí àpèrè Ọọ̀ni lẹ̀ ń bá jà? Ok, bóyá ká pẹ́ ẹ̀ ń bá personality Adéyẹyè Ògúnwùsì jà, ẹ wá fi sọ̀rọ̀ sí àpèrè Ọọ̀ni. Ẹjìn bẹ̀rẹ̀ láti bí tá a tẹ̀sọ́ pé bóyá ìjà wà láàrin ọba Lámídì Adéyẹmí àti Ọọ̀ni àná ọba Adésọjí Adérẹ̀mí. Ṣùgbọ́n inú mi dùn pé nígbà tí Ọọ̀ni tòní Adéwùsì Ẹnìtàn Ọ̀jájá tó dé, ó parí ìjà sì tán. Gbogbo àwọn èèyàn náà mọ̀ wò wá, wọ́n mọ̀ wo ẹni tó fẹ́ kílẹ̀ Yorùbá kó tò yàtọ̀ sí ẹni tó fẹ́ kó dàrú. Gbogbo àwọn èèyàn náà mọ̀ gbọ́. Káàtẹ̀ níjà ti wà tẹ́lẹ̀ nígbà Ògúnwùsì dé, ó pa náà tẹ̀ orí ọ̀tẹ̀ bọ́lẹ̀, ó wá sí ààfin Ọ̀yọ́ wá kí Aláàfin. Bọ̀dá Almaroof àti bọ̀dá Abbas, Almaroof àti Ààrẹ Òkútàn, ọba ò tí ì jẹ, ọba ti tà ìjẹ, ẹ ti tètè bọ́lẹ̀. Inú mi sì dùn, inú mi tún dùn pé Ògúnwùsì ní nígbà wọn tún jẹ tí wọ́n tún jẹ Aláàfin Ọ̀wọ́ Adé yìí náà, wọ́n tún gbéra, wọ́n tún wá síbẹ̀. Kí wá orí táyé pé tẹ́ bá ti wá rí nǹkan kékeré tó ṣẹlẹ̀ nípa Ilé Ifẹ̀ àbí nípa Ọọ̀ni tòní Ọ̀jájá Ògúnwùsì, ẹ wá sáré bọ́ sórí mídíà, ẹ mọ̀ pàtàn, ẹ mọ̀ sọ̀rọ̀ tí ò ní tán lẹ̀, ẹ mọ̀ sọ̀rọ̀ tí ó dalẹ̀ Yorùbá rú. Gbogbo èyí tẹ́ ń pàtàn tẹ́ fẹ́ fi dàní ọmọ àwọn ládéládé rú, ẹ ní padà lẹ́yìn rẹ̀. Gbogbo tẹ́ fi ń dàrú náà, gbogbo ọ̀tẹ́ ń sọ̀hún tẹ́ fi ń dàrú, ayé ò ní gbàgbé yín. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Mọ́rùfù sọ tí mo fi jáde sọ̀rọ̀, ẹ wá gbọ́ tó sọ, ẹ wá gbogbo yín ò gbọ́. Ẹ̀yin tẹ́ dọ́ta mọ́ tẹ́ dọ́rẹ̀ mọ́ yìí ẹranko. Ní tàn náà tẹ́ bá fẹ́ ká da ogbó ẹ̀rú ní ìtàn kankan. Ẹ sọ ìtàn Ilé Ifẹ̀ fún wa, ẹ má bá àwa jà lọ́yọ̀ọ́. Ẹ wá fọgbọ́n sọpọ́tì Ìbàdàn, ẹ fẹ́ kó wa pọ̀. Ẹ lè rí Ìbàdàn àtọ̀yọ́ dàpọ̀ tó dẹ́yẹ kan là wa. Ẹ̀yin lẹ́ ń yọra yín sọ́tọ̀. Ṣé gbọ́, ó ní Ifẹ̀ ò ní tàn, ó ní mo ò ní tàn, ṣùgbọ́n Ọ̀yọ́ ní tàn tiẹ̀. Ifẹ̀ ò ní tàn, Ọ̀yọ́ ní tàn. Ìdí tó fi sọ̀rọ̀ yìí ẹ padà gbọ́ o. Ó ní wọ́n fẹ́ mú Ìbàdàn bọ́ abẹ́, ipe wọ́n fẹ́ dàrin Ọ̀yọ́ àti Ìbàdàn rú. Wípé in tó sì rí ní ẹ rí pé nígbà tí kábíyèsí Tolúbàdàn tòní tí wọ́n fẹ́ jẹ ọba Adéwọ̀lú Ládọjà, Ọọ̀ni wá. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé bí Ọọ̀ni ṣe wá ńgbà tí Ládọjà fẹ́ jẹ ní Ọọ̀ni wá ńgbà tọ́wọ́ Adénà fẹ́ jẹ o.
bọ́ọ̀ ní ṣe máa ń ṣe tiẹ̀ nìyẹn ìwọ ò ní fowó wàlẹ̀ ṣé tó ipá ní wá sí Ìbàdàn nígbà tí Olúbàdàn ń jẹ èyí wá ló fà á tó fi sọ pé Ìbàdàn àti Ọ̀yọ́ wọ́n fẹ́ dàrú wọ́n fẹ́ mú bí ìgbà tẹ́kẹ́ wọ́n fẹ́ mú Ìbàdàn wá bẹ́ ìtẹ́yìn ń ṣe náà lẹ́nu pé fẹ́ ń ṣe ìtẹ́yìn ń ṣe ni pé nígbà tí kábíyèsí Ọ̀wọ́ adé tòní tán dé tí ó di pé ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ bàbá Ọ̀yọ́túnjí à ń kó mi ìfẹ́ mọ̀ sọ lọ síbẹ̀ torí mi ìràwọ̀ láti àtàkì orí adé yẹn kan tẹ́yìn ti pàtàn bú wájú tẹ́yìn ti fìtàn balẹ̀ jẹ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tòní ọba Abímbọ́lá wọ́n gbéra wọ́n lọ sí ọ̀dọ̀ Sultan ní Sókótó wọ́n gbéra wọ́n lọ́dọ̀ Dìgbòlugu ti wò ẹ̀mí àwò èmi ò lè pè lọ́ba ọlọ́bọ̀jì pè lọ́ba ẹ̀mí àwò wọ́n wá wọn wọ́n wá wọn tíìmù tí wọ́n tó jẹ́ pé láti gbígbà pé wọ́n mú wá tíìmù tí wọ́n mú mọ́ra láti mọ́ bá Ọọ̀ni jà ìyìn tí ẹ̀yin ń ṣe yẹn bẹ́ẹ̀ náà ló wá rúpọ̀ Ọọ̀ni ń ṣe ló fi sọ pé torí pé Ọọ̀ni wá sí Ìbàdàn nígbà tí ọba Rasheed Ládọjà tí wọ́n fẹ́ jẹ bọ́dà ìpó kọlà lọ́ní ti wá torí bọ́ sí táìmù ọdún ọlọ́jọ́ Ọọ̀ni wá Ọọ̀ni present gift ẹ wá rò pé bóyá Ọọ̀ni náà wá tí Ọọ̀ni náà kó tíìmù jọ láti bá yín jà ó ṣèwọ̀ ó dòdì ó burú fún bàbá tí ò lọ dọwọ́ ọmọ òun lọ́rùn ó burú fún bàbá òun tí ò ní ó dọwọ́ ọmọ òun lọ́rùn wá sọ wípé wọ́n fẹ́ mọ mú Ìbàdàn bọ̀dí kíníkan kí ló mọ pa Ìbàdàn Ìbàdàn náà ò bẹ́ nìyẹn kan já ẹ lọ kò sí gbogbo tẹ̀tẹ̀ bá ti fẹ́ sọ Lágelú tẹ̀ Ìbàdàn jagunjagun fẹ̀ sí ní Lágelú gọ́gù nìkún kọ̀tẹ̀ fún yín ẹ bè lọ gọ́gù wípé ta ni fọ́dọ̀ Ìbàdàn yóò sọ fún yín pé Lágelú ni tẹ̀ síbẹ̀ báyìí jagunjagun sí láti fẹ̀ ṣé àárín Ifẹ̀ àti Ìbàdàn wá dàrú ni ẹ̀yin tẹ́ wá ń pariwo yìí náà ẹn tó ṣebí ọ̀rọ̀ yẹn tẹ ló tẹ Ọ̀yọ́ náà tí bá ti fẹ́ náà ló ti wá mo sọ pé ìtẹ́ ń jà sí gan ẹ̀ mọ́ ṣé tẹ́ bá ń bá Ògúnwùsì Adéyẹyè jà ẹ bá jaja tiẹ̀ lọ́tọ̀ ẹ mọ́ á di tróònù Ọọ̀ni yẹn mọ́ tróònù yẹn ju gbogbo wa lọ tróònù Ọọ̀ni yẹn ju gbogbo wa lọ wàá pé Ògúnwùsì lẹ́ ń dá lẹ́ ń bá jà ẹ fèsì ẹ mọ̀ dárúkọ ẹ̀ bọ́ láti mọ tàbùkù tróònù Ọọ̀ni yẹn láti pé Ifẹ̀ Ìbàdàn àti kíní Ìbàdàn àti Ọ̀yọ́ kò dàrú tòótọ́ ṣòwò gbà tí ọba Abímbọ́lá dé náà àwọn náà ló fẹ́ mọ dàrú irọ́ nìkan lèmi mọ̀ pa ìwà bí láti wá àtàkẹ́ nìkan ṣùgbọ́n nígbà tí ọba Abímbọ́lá dé àwọn ni wọ́n sọ wípé nígbà tí gómìnà sọ pé wọ́n fẹ́ mọ ṣí tróònù chairman àwọn lọ́balọ́ba alága lọ́balọ́ba ń pèlè Ọ̀yọ́ ṣebí tó bí wà lálẹ́ náà nù tí Aláàfin Ọ̀yọ́ tòní tí wọ́n sọ pé Aláàfin Ọ̀yọ́ nìkan ló gbúdọ̀ mọ jẹ́ ìpé wọn gbúdọ̀ ṣíà ẹjọ́ ṣerú ọba Rasheed Ládọjà tí wọ́n gbọ́rú èyún ṣe ni wọ́n lè dùn táìpọ̀ ọba Rasheed Ládọjà yẹn dẹni bàbá ni wọ́n jẹ́ sí ọba Abímbọ́lá Ọwádé bàbá ni wọ́n jẹ́ sí ọba Abímbọ́lá Ọwádé ṣé ni ọba Rasheed Ládọjà fúnra ẹ lè dùn torí ẹ̀yin sọ bí ẹni pé Ọọ̀ni fẹ́ pín Ìbàdàn àtọ̀yọ́ ṣùgbọ́n nígbà tí gómìnà sọ wípé kí wọ́n mọ̀ pín àga lọ́balọ́ba láàrin lọ́balọ́ba lọ́yọ́ state láàrin ọba Ghandi ọba Aláàfin Ọ̀yọ́ àti Ládọjà nìbàdàn tí ẹ̀yin ará Ọ̀yọ́ tẹ́ yarí tẹ́ nílá ṣé ni bàbá yẹn lè dùn ọ̀wọ̀ tí Adéyẹyè fún ọba Lámìdí Adéyẹmí ń gbà yẹn tí Adéyẹyè lọ bá ọba Lámìdí Adéyẹmí lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà ọ̀wọ̀ yẹn ṣé ọba Akeem Ọwọ́adé so fún Ládọjà àti ilẹ̀ Ìbàdàn ṣé tí mo sọ yé àpọ́nlé pé ọba Aláàfin àná ọba Lámìdí ìjà àgbàlagbà
okùn tí ọba Adéyẹyè Ògúnwùsì wò tán fi lọ kí wọn ní palace àkànwé kí wọ́n jẹ́ àgbàlagbà ṣùgbọ́n àpẹẹrẹ pé wọ́n jẹ́ àgbàlagbà wọn ṣé Aláàfin Ọ̀yọ́ tòní tí wọ́n wà kàn lé pé ọba Akeem Ọwádé tí wọ́n wà kàn lé pé Ládọjà dàgbàlagbà tí wọ́n fún Ládọjà ní ìwà àgbàlagbà yẹn ṣe di pé mo ti ń yọ ìyàtọ̀ fún yín báyìí gbogbo ọgbọ́n tẹ̀yìn ń lò láti kọ́ àwọn ìlú Ràṣídì tẹ́ pé ó ti gbọ́ wa lálẹ́ gbogbo àwọn alálẹ̀ Yorùbá ni mo gbé sípè ẹ̀yin torí pé ẹ̀yin àti Adéyẹyè Ògúnwùsì wá ní Adéyẹyè Ògúnwùsì kò bá yín jà ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí náà lẹ́lẹ́ wàhálà fi bẹ̀rẹ̀ bí ẹni pé Ògúnwùsì lówó kan tí ń gbà lọ́yọ̀túnjí bí ẹni pé bílíọ̀nù kan náà ń gbé fún lọ́yọ̀túnjí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ ẹ wá máa wọn tí ẹ mú mọ́ra láti fèsì Adéyẹyè Ògúnwùsì nígbà tí a fẹ́ fèsì Adéyẹyè Ògúnwùsì ẹ wà táyé Adéyẹyè Ògúnwùsì nìkan fèsì ẹ wá fèsì Odidi Ifẹ̀ ẹ wá fèsì Àpèrè Ọ̀ọ̀ni ẹ wá mọ́kò ẹ ń fi báyìí ẹ ń sọ sílé bàbá yín ẹ ń mọ́kò ẹ ń fi ẹ ń sọ sápèrè Ọ̀ọ̀ni ètò dùbí jù nìyẹn pé a pé Adéyẹyè Ògúnwùsì lẹ́fà fà ẹ bá fà á ẹ sọ̀rọ̀ sí níta pé Àpèrè yẹn lẹ́wọ́ torí pé ẹ̀ ń bá Adéyẹyè Ògúnwùsì jà ẹ wá ń ba Àpèrè yẹn jẹ́ ẹ wá lápèrè yẹn ẹ wá sọ pé àwọn Àpèrè ẹrú ni Àpèrè tí gbogbo Àpèrè lé bàbá wa ẹ̀yin wá sọ́dọ̀ Àpèrè ẹrú ẹ rí ó tún padà àtáàkì Ọọ̀ni personally bí tó padà àtáàkì Ọọ̀ni ẹ máa gbọ́ èmi ò ní àtáàkì ẹnì kankan ṣùgbọ́n mi ò sọ òótọ́ ọ̀rọ̀ mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìtàn balẹ̀ jẹ́ tẹ́ ń wá bẹ́ẹ̀ àníyàn ọmọ lọ́balọ́balẹ̀ Yorùbá bí ò sí ní gún ẹ̀ ní lẹ́ni ìtàn ò sì ní gbàgbé yín láíláí. ẹ lẹ́ ń mú ìtàn lẹ́ ń rọ ìtàn bó ṣe wù yín ẹ ń sanwó fún blọ́gà kan máa bú ọba ìlú yìí ni mo ti níbi tí ọba ti jókòó Ọọ̀ni Ifẹ̀ dẹ̀ jókòó báyìí olórin dẹ̀ ń kọrin bú Ràṣídì Olúwo lójú Ọọ̀ni ẹ̀dẹ̀ ní Ọọ̀ni ni bàbá wa sórí yín pé. ṣé ń gbọ́ ó ní Ọọ̀ni ló ń sọ fáwọn blọ́gà láti máa bú ọba dájúdájú ní tẹ́ ẹ̀ ń ṣe ló ń sọ yẹn sẹ́ẹ̀ bóyá wọ́kẹ́ wo orú yẹn tí Adéyẹyè Ògúnwùsì jẹ́ orú yẹn tó jẹ́ gbogbo ṣe tó ní rank gbogbo ṣe kàǹkà tó gbogbo ṣe gàǹgà tó gbogbo ṣe nípò tó gbogbo ṣe lọ́lá tó ìlú òde ò ti ní company ó ti lọ́lá yẹn kó tó dórí oyè irú èèyàn bá yẹn ǹjọ́ lè pa ọmọ kan pé ya wá ń bí ya gbowó lọ́wọ́ máa bọ́ láàfin ìṣe ìwọlé kan rò ó táìpọ̀ lè wà ní position yẹn ó kẹ̀pọ̀ ọmọ kan pé ya wá. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gun stúdù tẹ́ ẹ fẹ́ rí ẹni tó wà lórí ládà jàbọ́ ẹ̀yin náà lẹ́lẹ́ mọ́ ronú yẹn ẹ̀ tí ì rí stúdù gùn ẹni tó wà lórí ládà lẹ́ ń fà irú ẹ̀yin tẹ́lẹ̀ mọ́ ronú yẹn nìyẹn. kí ló kẹ́ni tó ti wà lókè pẹ̀lú ìwọ tó wà ń sálẹ̀ ẹ̀yin tẹ́ bá ti wà ń sálẹ̀ náà lẹ́ máa ń wòkè yẹn bí kẹ́ rẹ́ ẹ̀yin ẹbọ kẹ́yìn ògùnkè. ó wá sọ pé ẹ pé Ọọ̀ni ní olórí yín ọmọ olórin kan wá dúró ń bẹ̀ ó wá ń kọrin ó wá ń bú ta ni o ó wá ń bú Ràṣídì ti wò Ràṣídì ti wò kèé sọba o ibi tí wàhálà tó ti wà nù tó ti fẹ́ gbé rẹ kọlù ibi tí ó yẹ kó gbé rẹ kọlù Mọ̀rúfù mọ̀mọ́ gbé rẹ sẹ́nu ẹ ní mọ̀ràn síbí bó ti ní sọ̀rọ̀ sí ọ ó sẹ́nu ẹ mọ̀ràn síbí ó kàn wò rànran ní mọ̀mọ́ wò rànran mọ́ èèyàn gidi ewó bá wọn. ó wà láyé tí wọ́n náà sọ̀rọ̀ sí Ràṣídì yẹrí náà bá a ṣe ń bọ̀ wọn lálẹ̀ ní ọmọ sọ pé tẹ̀sùn báwo tògùn báwo tí kíní kan báwo ó sì tún sọ ọ̀fíṣẹ́ǹt ní Ràṣídì yẹn ó lóun ò wọ̀ pẹ̀bí ó ní pẹ̀bí tó ń wọ̀ ó lóun kàn lọ́kọ́ bá ṣe wọ́ sọ́ńbẹ̀ ni ní ti sọ ní ìjọba òsìlẹ̀ Ràṣídì tó wá ń sọ yìí ọ̀tá ló bá Adéyẹmí Àná ṣekú ó bú Adéyẹmí Àná gbangba báyìí gbogbo fídíò gbogbo ẹ̀ wà ń bì bọ̀mọ́ kọ́fẹ́ dáwọ́ lónà kí n wá tẹ̀ fi bí Ràṣídì ó fúnra ẹ̀ wá padà fẹ́nu sọ̀rọ̀ bó ṣe dójú ti Aláàfin Adéyẹmí tó dójú ti bàbá yẹn ní abúmbaba tí ò tiẹ̀ bá tiẹ̀ lọ Ràṣídì ìjẹta ìjẹ ó wá tẹ ogun lójúmọ́lẹ̀ ní ojú gbangba ní Ràṣídì ti dójú ti Aláàfin Adéyẹmí
gbogbo ti Aláàfin Adéyẹmí gbangba nígbà tó wá interview ẹ̀ tán wá pé ọ̀rọ̀ tó wá sọ màá padà play ẹ̀ tí wọn náà gbọ́ ṣerú Ràsídì lèèyàn mú bọ́ọ̀dì ó sàníyọdọ tí ọba Akeem Ọwádé tí wọ́n lò ń pẹ́bì ó sàníyọrò tán ṣe torí àwọn babaláwo kan náà pè mí àwọn ọ̀rọ̀ kan wà táyé pé kò yẹ kẹ́ mọ́ dá sí n tó wá fi lè mú ọba Akeem Ọwádé múrú tìwọ̀ tó dìgbòlugi tìwọ̀ tó ń bàṣẹ sí yẹn bọ̀dí no màá sọ̀rọ̀ sí no màá sọ̀rọ̀ sáà nìyẹn no mi ní sọ̀rọ̀ kí ni ṣerú ẹni tí ń bàṣẹ ṣe jẹ́ yẹn tí ń gbà wọn lálẹ́ wá sí pé ó yẹ kí wọ́n mọ yọ kú ó yẹ kí wọ́n mọ yọ dáyàtọ̀ láàrin lọ́balọ́ba nínà ó kí ló sì ṣẹlẹ̀ ní pé ìjàdísì ló ń jà ó ń gbowó àwọn Fúlàní ó ń gbowó láti dájà lẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ó ń gbowó láti dájà lẹ̀ ni láti wá division káwọn tó dé kí ọba Abímbọ́lá ó tó dé àní Ọọ̀ni àtàláàfin ti gún tí ò sí nǹkan kan náà kí wá ló tún fàjà ní ìsìn kí ló tún fàjà ìjà tẹ́ni tó gúnwú sí ti parí ó dé ó sáré wá sáàfin Ọ̀yọ́ ọbẹ̀lẹ̀ jẹ́ ó fìfẹ́lẹ̀ ó fò lọ Sókótó ó fìfẹ́lẹ̀ ó fò lọ Òwò gbogbo ẹ̀sìn àwọn ẹ̀sìn sọ̀rọ̀ bí ẹni pé ẹni fẹ́ Yorùbá gbogbo ẹni tẹ́gbẹ́ tó fò ìná ọ̀tá àrùn Yorùbá ni ọ̀dàlẹ̀ ìbálẹ̀kù ni ilẹ̀ yóò sì padà mú yín ni gbogbo ẹni tẹ́gbẹ́ tàn jà yìí. ó wà sọ pé ọmọ olórin ó ń kọrin wọ́n ń ṣọdún ọdún ọlọ́jọ́ ẹ wá dúró olórin tí wá sọdún ọlọ́jọ́ ó ń kálukú ti compose orin ẹ̀ tí wọ́n ti ń gbọ́ lórí rédíò orin tí Bẹ́lílì kọ́njọ́ yẹn tó ń sọ yìí orin yẹn ó wà lórí Africa Magic tí wọ́n ń play ẹ̀ pípa ayé ló sábà ládé ayé ló ṣe Rásídì amúgbó ọba orí sánsan pẹ̀lú mufti ẹ̀ abilára lẹ́nu ayé má máa ṣe mí o gbogbo àwọn orin yìí ó wà lórí Africa Magic ó wà lórí DSTV tí wọ́n ń play ẹ̀ orin tẹ́ni ẹlẹ́sìn compose tipẹ́tipẹ́ wọ́n lè wá sọ́jú ọlọ́jọ́ gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá ní wọ́n lọ́bẹ̀ wọ́n kálukú ń kọrin tiẹ̀ ọmọ ọlọ́mọ ń kọrin tiẹ̀ Ọọ̀ni ó bá lọ kó fọ̀ tí gbòǹbẹ̀ pé mọ́kànlí mọ́ àbọ́ni lọ àbíyọ̀ ní ó lọ sí ibo ni yóò lọ studio yóò lọ tó rí kọ àbí Ọọ̀ni ó lọ sórí market ibi tó ti ta disc sí ipò ya mọ́kànlí mọ́ o iṣẹ́ wo gan ni àwọn bàbá wa tó gbórí nílẹ̀ iṣẹ́ wo ni wọ́n fi ń ṣe iṣẹ́ tẹ́ ń forí ṣe náà nù ẹ̀ńtà bá lè sọ̀rọ̀ sí àbí ṣé bí Mọ̀rúfù mo bọ́ láyé nìkan sí wọ́n ló bá mi láyé ẹ̀ńtà bá lè sọ̀rọ̀ sí á wà á fi orí sọ̀rọ̀ ní tẹ́ ń forí ṣẹnu lọ́wọ́ sí orin látàyé àwọn táńtàlọ Àrẹ̀mú Yusuf Alátúnjí Haruna Sọlá tó fi dórí Barrister tó dá fújì lẹ̀ gbogbo pátá kò sẹ́ni tí wọn ò lè sọ̀rọ̀ sí ṣùgbọ́n orin náà wọn ò fi sọ̀rọ̀ sí tó fi dórí Fọlá Akíníkúlápó kò sẹ́ni tí wọn ò lè sọ̀rọ̀ sí táyà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bá ń dùn inú kùn ẹ wàá forí kọ́ jáde èmi ò sí wá níbi tó ti ṣẹlẹ̀ rí kó lóní ọmọ ọkọ ni tó tẹ́ pé wọ́n á dákọ̀ ẹ̀ńbẹ̀ kó wá dìde lójú agbo kó wá lọ bó lórí pé shut up lóyìn tó ti compose tó ti wọ studio iṣẹ́ tó rí fẹ́ ṣe náà nìyẹn wọ́n mọ̀ forí sọ̀rọ̀ ní tẹ́ ẹ̀ bá lè sọ tẹ́ ẹ̀ pọ̀nà wọlé gbà tẹ́ni yóò fi gbọ́ ṣé bẹ́ẹ̀ nìkan ló ti kọrin yẹn ni wọ́n ní wọ́n kọ́ síjú Ọọ̀ni èyí tó wá ń dùn mí ni pé ìtọ́ ń dùn mí ni pé Ràsídì tó ń gbìjà yìí bàbá yín Adéyẹmí àná Ràsídì ó bàjà tí Ràsídì bá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ Ràsídì bá bàbá yẹn jà tí bàbá yẹn fi kú ni Ràsídì gò gbà fún bàbá yẹn gbẹ̀yìn tó ní sí akúra yín jọ táìpọ̀ ta bàbá yín wà lẹ músòdì Ràsídì táìpọ̀ ta alẹ Yorùbá ni ó wá ń torí ẹ̀ tanu sí àpèrè Ọọ̀ni àní gbẹ̀yìn tẹ̀ ń bá sítan lẹ Yorùbá yìí jẹ́ ẹ̀ lé lálẹ́ àárín lọ́balọ́ba àárín Ọọ̀ni àtàláàfin ti tò kọ́ba Akeem Ọwádé tó dé wọ́n sì dé ẹ̀yìn ọ̀la yìí náà Mọ̀rúfù wà tàbáàsì ẹ̀yìn náà lẹ́kọ́ fìtàn dàrú
gbogbo ẹ̀yin tẹ́ ń pìtàn tí ó dà ní lọ́balọ́ba rú ẹ̀ ní lálẹ́ ẹ̀ mọ̀ kémi lè pìtàn èmi ò wá bá yín pìtàn èmi wà bá yín sòótọ́ ọ̀rọ̀ ni tẹ́ ń torí pé fẹ́ jàre òkúta àgbáyé ẹ wá ń pìtàn tí ó dà ní lọ́balọ́ba rú tí ó dalẹ̀ Yorùbá rú ẹ̀ lè lálẹ́ kì í ṣépè ìyún ìṣépè ẹ̀yin lẹ lábìíṣàn tẹ́ fi ń pàtàn yìí àbí mi ṣe mi ò lábìíṣàn kan ṣé mi kan wá ní tẹ́ ẹ̀ ń ṣe tí ń bí wa nílò àwọn sọ pé ní tẹ́ ẹ̀ ń ṣe yóò dà sẹ́yìn fẹ́ kílẹ̀ yóò dàrú ni káàtì ẹ̀ níwọ̀ ojú ti kó sukùsọ lágbárí o ti rí àlù èbò bọ̀dá àbáàsì táwọn òtẹ̀tà ń kọ́ kátẹ̀yìn tó bá dàrú kò lè dọ́dọ̀ tiẹ̀ bọ̀dá àbáàsì táwọn òtẹ̀tà ń kọ́ sáyé pẹ̀lú ìlànà wa tí ò bá ti wá jọba bí àwọn ọlọ́ba Ọ̀yọ́ kàn yín mọ̀ tó bá ti wá rọ́bọ́ lóyún kan tí wọ́n ń kọ́ ni níbi tó wà kọ́ lọ ká sọmọ ọlọ́run kọ́ lọ kú fòtíbò ìmọ̀ tí mo ṣàlàyé ara Canada yìí kọ́ ló ṣàánú yín kèyí ṣe gbogbo yín ẹ̀yin kan tẹ́ fẹ́ jẹjẹ kú jẹ ni ìgbà wọn bí ṣe wá mọ́ wúyàn kéèyàn bá lu bàbá rẹ̀ jù kéèyàn bá lu bàbá rẹ̀ jẹ ọmọ Yorùbá tó lọ́pọ̀lọpọ̀ ní Canada torí wọ́n pé sámsám àfi bá ṣe rí mùfùtì ní ẹ mọ̀ tí ẹ ti sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹ ẹ̀yin ọmọ ọkọ tẹ́wọ̀n Canada orí yóò ní dàrú o gbogbo àwọn ọmọ àlè tó fẹ́ dalẹ̀ Yorùbá dúdú náà ẹ mọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ń gbọ́ wájú. yes ẹ ti ń ba bọ́ǹsì mi wá ní dúró mọ́ olórí dúró ń kọni ní iwájú Ọ̀ọ̀ni ó dẹ̀ ń bu Olúwo ọba bíi tiẹ̀ ní ojú ẹ̀ ó dẹ̀ ń bu Ọ̀ọ̀ni dẹ̀ fọ́ lẹ́rán ó yẹ kó pè kán ní kó lọ stop ni Ọ̀ọ̀ni ò ṣe o ẹ̀ ń gbà yìí lójú ara yìí ni Ọ̀ọ̀ni fẹ̀ kábíyèsí èmi ò fẹ́ sọ̀rọ̀ eléyìí atẹ́gùn ni. ọ̀rọ̀. ṣé ń gbọ́ olórin kan ni mo ní mo lọ stop ẹ̀ òun ò fẹ́ sọ̀rọ̀ ládùúgbò tó ti sọ yìí mi ò fẹ́ sọ̀rọ̀ eléyìí atẹ́gùn ládùúgbò tó ti sọ yìí tó ló fẹ́ sọ̀rọ̀ tó wá fẹ́ sọ̀rọ̀ nǹkan. ṣe bọ́rọ̀ yìí náà nígbà tí ọba Akeem Adéjẹta yìí jẹ́ ọ̀rọ̀ yìí náà lẹ́yìn lẹ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí jẹ́ máa náyín létí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ Aláàfin lórí aládé o tàǹbà yín jà sí tàǹbà yín wá number 1 tàǹbà yín wá number 1 tàǹbà yín wá number 2 mo fi sọ pé ńgbà tí Ògúnwùsì débẹ̀ táyé pé ń wá number 1 ni kò ní wá kálàfin lé tàǹbà yín wá number 1 ẹ̀yin náà lẹ́ ń gbápá òkè nígbà tẹ́ ẹ lo soda padi tàǹbà yín wá number 1. ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ẹ mọ̀ pé mo lọ́rọ̀ pọ̀ ńlẹ̀ ta lè sọ mi ìfẹ́ sọ̀rọ̀ yìí tẹ́ ẹ ṣe kù lẹ́kọ̀ọ́ ó lọ bẹ́ẹ̀ gbogbo òwe tẹ́ ń pa ẹ ń fi òbé ẹ ń fi Sunny Adé ẹ fi ń wéra wọn ẹ ń compare ara yín pẹ̀lú Aláàfin lójú ara yín nìyẹn o you are compare yourself with Aláàfin kábíyèsí abọ́ rẹ̀ níyìn o bẹ́ẹ̀ ni ìmúra yín ò jọ tọba abọ́ rẹ̀ níyìn ò ní fẹ́. ṣẹ́gbọ́n tó wí ó ní egun tán ṣe kù lẹ́kọ̀ọ́ ní conference tí wọ́n lọ lẹ́kọ̀ọ́ kí ní dùn yín bẹ́ẹ̀ orí social media lẹ́yìn tí wọ́n gbé Aláàfin ọ̀sìn number 1 táà ti tójú ayé everybody dá number 1 mọ̀ nígbà wọ́n sì dé conference lẹ́kọ̀ọ́ àyè tí ó yẹ káwọn kó lórí ọbọ̀ wà wọ́n gbé Sátánì Sókótó wọ́n gbé bẹ̀ wọ́n sì gbé Ọọ̀ni wọ́n gbé bẹ̀ ibi àyè tó sì yẹ káwọn ẹgbẹ́ Aláàfin wà wọ́n tó wọ́n bẹ̀ so ṣé Ọọ̀ni ló organize program ni àbáwọn ló arrange program ó sì wá ń dùn yín kí ló ń dùn yín bẹ́ẹ̀ ó wá ló fẹ́ sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ jà ó wá fẹnu já wáyà ó wá sọ wípé ọbẹ̀ ìmúra bọ́ọ̀ ní ṣe múra abúrẹ̀ ni mọ́ múra bẹ́ẹ̀ mọ̀lúbù ó sì gbọ̀rọ̀ ó lọ bẹ̀ múra bẹ́ẹ̀ bó lọ bá sí fẹ́ múra o bó làwọn sí fẹ́ múra ṣé bí ọba ti máa ń múra ni bọ̀dá Akeem múra ó yẹ sọ fún mi ọba tí èlò adé àfàbẹ́tì ajá ọba tí èlò adé àfàbẹ́tì ajá ẹ mọ̀ tẹ́ná gbọ́rọ̀ tí bàbá ti mọ́ múra bọ́tà Akeem múra ọba tí èlò adé àfàbẹ́tì ajá gbogbo àwọn kíní yẹn àjẹ́ndà Fúlàní ni Fúlàní àjẹ́ndà ni Islamic àjẹ́ndà ni tí ẹ rí pé Dìgbòlugi ti wo ẹ̀mí àwò òun náà ti kọ́ sí ní nísìn òun náà gbàdé sórí mo náà ti ń labẹ́ tí ajá fídíò tó fẹ́ pè tó wà ń bí yẹn adé ló gbé sórí gbogbo wáyé o
ó wá lo style ọba Lámídì Adéyẹmí ó labẹ ti ajá ní ìsìn nígbà tó rí pé ọba Lámídì Adéyẹmí kú tán tó bá lọ bẹ̀bẹ̀ tó bá pẹ́ lẹ́gbà ayé ọba Lámídì Adéyẹmí ọ̀tá ló àbá yẹn ṣe tí àbá yẹn fi kú bàbá ìlú má jí style ní ìsìn nígbà tó ń ti rówó gbà lọ́wọ́ Fúlàní láti balẹ̀ Yorùbá jẹ́ wọ́n ní sí bó bá sì mọ́ rí ní ọ̀ní ṣe rí hùn tán bá even ẹ tí ò mọ̀ kankan kí wọ́n gbé Ọ̀ọ̀ni lẹ̀ kí wọ́n gbé ọba Akímọ̀ wá délẹ̀ kí wọ́n ní kó náwó sọ́ba náà méjì ó ní sí bó bá sì mọ́ rí nù ẹnìkan wọ white ẹnìkan wọ red ó ní bó bá sì mọ́ rí nù ẹ jẹ́ ẹrú sọ̀rọ̀ kẹ́ tó sọ̀rọ̀ ẹ kẹ̀ lánàá ní bí sálágà tí ń rì tí wọ́n bá sì mọ́ rí nù bóun lọ bá sì mọ́ rí òpònú kọ mú bẹ̀rọ òpònú kókó bàgà ọ̀dẹ̀ ń bò lọ bá sì mọ́ rí mo ti ní ìsọ̀rọ̀ sí ẹ tẹ́lẹ̀ mo kàn mọ́ wọ̀ lọ ẹnu ẹ̀bí ẹnu yẹn mẹ́fà ó kàn mọ́ sọ̀rọ̀ bí ẹni pé wọ́n nìkan so kọ́mpìnì wà lẹ́nu ẹni ó mọ̀ sọ̀rọ̀ ẹni pé wọ́n nìkan ló mọ̀ ọ́rọ́ sọ. ajé ń gbọ́ tọ́jọ́. a ti fẹ́ dákẹ́ bọ̀dà ọmọ yóò fẹ́ ká dákẹ́ táwọn ọmọ yóò fẹ́ dá ẹ máa sanwó lọ o ẹ mọ̀ pé òun jo òun lọ àwọn eléyìí pé ìpè kéré lásán ni wọ́n ní voice àti ń dákẹ́ fún yín bọ̀ ẹ fẹ́ ká dákẹ́ àdè máa continue ni kábíyèsí kò sí nǹkan kan tẹ́ ẹ lè sọ fún wa gbogbo tó ṣẹlẹ̀ yẹ mọ́ ẹ dẹ̀ ń pe láyé lólórí aládé wọ́n dẹ̀ ń bu ọba ẹgbẹ́ yín níwájú yín kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. ilé ìjì tọ́jọ́ ìsọkúsọ ló ń sọ ẹ mọ̀ dá lóhùn ìsọkúsọ ló ń sọ ṣọ́mú lóníṣẹ́ mọ́ kọrin ni ó ṣe á di pé wọ́n ń kọrin Ọ̀ọ̀nì ìṣòwò àlọ́kùfọ̀ tí wọ́n tó ń kọrin tí Ọ̀ọ̀nì ìṣòwò àti tí wọ́n ń kọrin tọ́ọ̀nì ìṣòwò tí kò tí ẹ̀ wúbi tó ti kó ẹ tọ́ọ̀nì ìṣòwò àwọn tó ń àtẹ́ǹdì sí pọ̀ láíláí lórí ti ń kọrin táyé pọ̀ nínú ìṣàfẹ́ nìkan lówó kó lọ wọ stúdíò ó wá ń torí àwọn èèyàn pọ̀ ọmọ àlepọ̀ ń lu yìí wá ń torí ọba tí ń bú ọmọ alálẹ̀ tí ò pọ́n ọmọ alálẹ̀ lè torí sábò wá ń torí ẹ̀ bú Ọ̀ọ̀ni tí ń pọ́n ọmọ alálẹ̀ lè táyé pé ojoojúmọ́ lọ́ọ̀ ní bó òrìṣà wá ń torí ọba Emir ti Ìwó táyé pé àwọn àbá tó bí gan kò pọ́n wọn lé tí ń wú sàárè kí ń gbà tó dé nínú palace kò pa àwọn àbá rẹ̀ tó lọ gẹ́gẹ́ lé wá ń torí ẹ̀ bú ọba tí fojoojúmọ́ bọ́ọ̀sà ẹ ṣe mẹ̀dọ̀ kẹ́ ẹ lè bá lálẹ́ ẹ ṣe mẹ̀dọ̀ òní lẹ́rí kò sẹ́ni tó mọ̀ la ẹ ṣe mẹ̀dọ̀ fọ́nà tí mo ní mo fẹ́ mú wá kí n tó lọ kí n mọ́ gbàgbé Emir Ìwó tí wá ń gbìjà yìí tí fi ń tanu sí Ọ̀ọ̀ni Ọlọ́run ṣeun adúpẹ́ lọ́wọ́ social media gbogbo tẹ́ ẹ bá ṣe kò sí èyí tó lè gbé ń bẹ̀ màá mú fọ́nrán wá ẹ bá mi wo fọ́nrán yẹn ní gbangba ní Ràṣídì Ìwó ló ti fi ọba Adéyẹmí àná pa nígbà tí mo wá béèrè lọ́wọ́ Ràṣídì Ìwó pé kí tó fi ọba Adéyẹmí àná pa Ràṣídì Ìwó wá padà explain ní tó ṣẹlẹ̀ láàrin yẹn nígbà tó wá ṣàlàyé tó ṣẹlẹ̀ tóun fi sọ̀rọ̀ sí ọba Adéyẹmí gbà tó ṣàlàyé tó ṣẹlẹ̀ ó tún yìnbọn mọ́lẹ̀ lẹ́sẹ̀. I'm warning you when you go outside your domain to perform any traditional official function, please limit your speech to the relevant occasion you go and not talk about any other. I don't talk about them whenever I go. Oh, no, I like to fún Ológunládé. Oh, nígbà tí mo fi fún Olúnìṣà nígbà tó fi gbé ọba rẹ̀ fa ọdún òmu báyìí ọdún mu fún ní aláìjọ fọdẹ mu I don boast about it kò yàtọ̀ máa gbọ́ you cannot go I'm telling you if you wan go be very close to me. fọ́nrán yẹn lẹ́wọ̀ yẹn o bí nígbà tí Aláàfin sọ̀rọ̀ tí Ràṣídì Ìwó tí ń gbọ́ Aláàfin lẹ́nu Aláàfin wá padà bínú kò ń bẹ̀ yẹn bí Aláàfin ṣe bínú kò ń bẹ̀ yẹn lẹ́wọ̀ yẹn òun náà wá padà kúrò níbẹ̀ fọ́nrán tó wá tẹ̀lé
ni àwọn BBC wọ́n wá interview ẹ̀ wípé kí ló ṣẹlẹ̀ lórí fọ́nrán tá a play yìí tí Aláàfin Lámídì Adéyẹmí fi bínú kúrò níbẹ̀ yẹn tán fi ń tahùn síra wọn ẹ wá gbọ́n tó wí ibi tó ti wá sọ̀rọ̀ gan ọ̀rọ̀ tó wá padà sọ ló wá ṣe tàbí mọ́lẹ̀ lẹ́sẹ̀. nípa bàbá Aláàfin ní tó ṣẹlẹ̀ láàrin mi àti àwọn gan ti ju ìwé kí lorúkọ ẹ̀ ìwé ọmọ mi má bínú èmi ni mò ń fi ọba jẹ nílẹ̀ Ìwó Ọ̀yọ́ state ni bàbá wà èmi wà ní kí lorúkọ ẹ̀ èmi wà ní Ìwó mi ń dẹ̀ gba adé ní Ọ̀yọ́ mi ń gbadé ní Ìwó so mo wá fẹ́ fi ọba kan jẹ níjọ́ kan bí mo ṣe gbọ́ pé bàbá Aláàfin ti dé ibi tí mo ti fẹ́ gba adé fún yàn ní Ìkòyí mo bá dẹ̀. ṣé ń gbọ́ ó ní ìpínlẹ̀ Ìwó ó lòun ló ń fi ọba jẹ ó ní ìjọ yẹn wípé ibi tó ti fẹ́ fọba jẹ ní Ìkòyí ó lòun pé kí bàbá Aláàfin ti débẹ̀ òun sì lẹ́nu fẹ́ fọba jẹ ń bẹ̀ ẹjọ́ ṣé gbogbo ẹni tẹ̀wá bí ẹ bá mọ̀ Ìkòyí ká tó wọ Ìkirè ibẹ̀ yẹn ṣé ilẹ̀ wo ni so kò mọ̀ palẹ̀ Yorùbá gan ṣé ilẹ̀ wo ni tí wọ́n bá ọ̀nà ẹ̀bí kó wá dé Olúkòyí ní adé tí wọ́n sì wà ọ̀nà bàbá Lámídì Adéyẹmí náà tó wá bá bàbá Lámídì Adéyẹmí bẹ̀ kí lẹ̀tọ́ rẹ ṣe tẹ́ pé bàbá Lámídì Adéyẹmí ẹ gbà pé ó gbà pápẹ́rẹ́ wọn ju tiẹ̀ lọ kí lẹ̀tọ́ rẹ ṣe láàrin yẹn ó yẹ kó yẹ kí bàbá ó dé Olúkòyí ládé ni ó yẹ kó yẹ kí bàbá lè kó dé Olúkòyí ládé ni torí tẹ́lẹ̀ ti tẹ́ lóde bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tí òye ò ní pé wọ́n ṣe invite òun wọ́n ṣe invite bàbá náà àti pé níṣẹ́jú ayé bàbá Lámídì Adéyẹmí ni wọ́n ṣe pín Ọ̀yọ́ àti Ọ̀ṣun kórè pé wọ́n pín Ọ̀yọ́ àti Ọ̀ṣun bí i 97 àbí nǹkan kan 97 bí i 79 àbí nǹkan kan pé Ọ̀yọ́ àtọ̀ṣun àwọn bàbá Lámídì Adéyẹmí sì wà lórí àpèrè ńgbà yẹn so ìjọba ló ṣe pín Ọ̀ṣun state àti Ọ̀yọ́ state kúrò láàrin ara wọn so kó nígbà tí wọ́n pín làwọn bàbá Lámídì Adéyẹmí ti lọ sí Ìkòyí lọ sáwọn ìlú tó gbọ̀yẹ́ pé wọ́n ní gbogbo Ọ̀yọ́ àtọ̀ṣun bí the same thing làwọn bàbá yẹn ti lọ síbẹ̀ láti lọ fọba jẹ tó táyé pé ẹ wá rí Ọ̀yọ́ àtọ̀ṣun tẹ bá rí bí yẹn kan náà tẹ́ ẹ sì gbà fún Lámídì wípé pé rẹ̀ ju àdùpàpọ̀dé Olúwo lọ kí ló dé tí bàbá Lámídì Adéyẹmí tán wà ní patí tí dásìtì wà ní patí tí ó jẹ́ kí bàbá Lámídì Adéyẹmí kó fi ọba jẹ táyé pé òun á sọ pé tẹ́rítì òun ni òun lòun ò fọba jẹ tó yẹ yín má yẹn àwọn bàbá Lámídì Adéyẹmí àwọn tí ń ṣe ti pẹ́ bẹ́ẹ̀ torí pé nígbà yẹn Ọ̀yọ́ àtọ̀ṣun the same thing ni ṣùgbọ́n bẹ́ẹ̀ náà wọn kálukú mọ ráǹkì ara wọn ẹ wá wò tó wáyé pé Ọọ̀ni ló wà ń bẹ̀ yẹn nígbà yẹn ṣé yóò ní kí Ọọ̀ni ṣé yóò ní kí Ọọ̀ni wọn bá fi kó mọ̀ fọba jẹ ni àbí Ọọ̀ni ó wà ní ẹ̀jókòó yẹ Dàsílì wà ló fẹ́ fọba jẹ níṣẹ́jú Ọọ̀ni ó yẹ yín àpọ́nlé tí ò lè fún Lámídì Adéyẹmí òun lẹ́yìn ọba Akínmọ́wá Adé Aláàfin Ọ̀yọ́ tòní lẹ́ ń fún àpọ́nlé tí ò fún bàbá tí òun lẹ́yìn tà fún òun lẹ́yìn fún lọ́fẹ̀ẹ́ àpọ́nlé tí ò lè tà fún bàbá tí òun lẹ́yìn fún lọ́fẹ̀ẹ́ ẹ tún gbọ́ bí tó sì gbọ́ bí tó sì yìnbọn bára ẹ̀ lẹ́sẹ̀ ẹ gbọ́. pé mo gbọ́ ti bàbá Aláàfin mo rò pé bóyá nìkan ló invite wọn ló pè wọ́n sí ibi kìíní yẹn pé káwọn náà wá yẹ bẹ̀. àbígbìrì nígbà tí máa dé ibẹ̀ tí mo dẹ̀ máa sọ̀rọ̀ bàbá òde wá sáàfin mi èmi dẹ̀ ní paramount rule abẹ yẹn ní gbogbo ilẹ̀ Ìwó bàbá òwá sáàfin mi bàbá òsè anything èmi ò dẹ̀ gbadé lọ́yọ̀ọ́ Ifẹ̀ ni mo ti gbadé. ṣe gbọ́ ṣe rí pé yìnbọn mọ́ra lẹ́sẹ̀ ní àbúwà sáàfin òun ó ní bóyá ẹnìkan ló invite bàbá Oríjì Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́nìkan kan invite wá sí Ìkòyí ẹnìkan ẹgbọ́rọ̀ lórí kúkú tẹ́lẹ̀ ń sọ ẹgbọ́rọ̀ lórí kúkú tí ń sọ ẹnìkan kan invite bàbá táyé pé Ọọ̀ni ló bá ń bẹ̀ bóyá pé ẹnìkan dẹ̀ invite náà nù ṣé ẹ wá gbọ́n tó wí kẹ́lẹ́ bá mọ̀ pé ọba Adéyẹyè Ògúnwùsì wọ́n ti sẹ́yìn trap bulẹ̀ báyìí fún bàbá yẹn ó ní
òun ò sì gbadé ní Ọ̀yọ́, Ifẹ̀ lòun ti gbadé. ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa, ẹjọ́ ẹjọ́ rìfáàsì kí wọ́n tún gbọ́. paramount rule lábẹ́ yẹn ní gbogbo ilẹ̀ wo bàbá òwà sáàfin mi bàbá ò ṣe anything èmi ò dẹ̀ gbadé lọ́yọ̀ọ́ Ifẹ̀ ni mo ti gbadé. ṣé ẹ gbọ́ olówó gbadé lọ́yọ̀ọ́ Ifẹ̀ lòun ti gbadé, òun ló wá dọ̀tá Ifẹ̀ nísìn, lẹ́wà múra yín bọ̀dí, lẹ́wà dojú kọfẹ̀. ní tí mo fi sọ fún Mọ̀rúfù lẹ́ẹ̀kan nìyẹn pé gbọ́ Ràṣídì yìí ó wá da àárín ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá rú ni. Arẹ́gbẹ́ ti kówó rè méèyàn, ó wá da àárín lọ́balọ́ba ilẹ̀ Yorùbá rú ni. Ọọ̀ni tó dé ládé ló tún wá dọ̀tá rẹ̀ báyìí nísìn. sẹ́yìn go tó lépè sí òtó ládàbí. ẹ wá dúró tó ti sọ sí ọ ní. ó dùn pé lè dáhùn fídíò yẹn tó ti sọ fún ọ ní pé ipò ní so lórí àwọn ó sọnù fídíò yẹn àwọn yẹn náà ti wo fídíò yẹn. ó ní nọ́mbà 1 ọba lòun nọ́mbà ọba lọ ní náà kò jó ń lọ. ó sì sọ mílíọ̀nù pé Ifẹ̀ ló ti gbadé. sẹ́yìn èkó dáadáa bí a kì í tún bílẹ̀ táyé wà gbọ́. èmi ò dẹ̀ gbadé lọ́yọ̀ọ́ Ifẹ̀ ni mo ti gbadé. ṣé ẹ gbọ́ olómi ọ̀dẹ̀ gbadé lọ́yọ̀ọ́ Ifẹ̀ ni mo ti gbadé. òun ló tún wá ní ìsinmi pé ta ló ń jẹ́ Ọọ̀ni ẹ̀ńtá yẹ pé nọ́mbà 1 ọba the same imperial majesty kìíní kẹjọ làwọn. níbi ayé náà pé bẹ́ẹ̀ ló ti gbadé. wọ́n wá pé ọ léyìn tán èyí ẹ̀ wá ti mú èyí náà ló fi wá ń gé wọn jẹ. ìyìn tí ń bi ni ó bì ọ́. ẹ ṣe ń gbọ́ wájú. ìyá mi ọba Aláàfin ń bá mú obìnrin wọbi tá a ti máa gbé adé mo ní kí lóbìnrin ṣe bí wọ́n ní obìnrin tó ní tí ò ṣe nǹkan oṣù mọ́ òní ó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí níbẹ̀ mo ní bàbá ẹ̀yin kọ́ lẹ máa ẹ lè gbé adé fún yàn bí this is Ọ̀ṣun state and this is my state and ìkẹ́sọ̀ Ọ̀ṣun state nìkan Ìwó ní èmi ni mò ń gbé adé fún yàn nílẹ̀ ìwé ẹ̀yin kọ́ lẹ máa jáde fún èèyàn mo dẹ̀ gbé adé mi mo dẹ̀ sọ pé Oníkòyí tí mo fẹ́ gbádé lé lórí mo dẹ̀ gbádé lé lórí mo dẹ̀ sọ fún bàbá káwọn náà tẹ̀lé wọn. fún ìmọ̀ tó dẹ̀ tẹ̀lé wọn mo dẹ̀ ní èmi mo gbádé lé Oníkòyí lórí mo dẹ̀ dádé mi. nígbà tá a dẹ̀ ṣe tán bàbá dẹ̀ ní èmi lèmi ti ń lọ bàbá dẹ̀ láwọn fẹ́ sọ̀rọ̀ bàbá ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi ní orí podium tí mi ń ṣe nǹkan kan mi ń ṣe nǹkan kan fún yànnà sọ ibo ni mo wá ti ṣe bàbá Aláàfin mi ń ṣe wọ́n. ṣé ẹ gbọ́ kò sí àbá Aláàfin ó pọ́n àbá Aláàfin lé ni ó pọ́n àbá Aláàfin lé ni orí àbá Aláàfin jókòó even kò jẹ́nu wo gangan ibi sáré kórí káàtó wá ní kí èsè wò Ìkòyí ni Ìkòyí èsì ṣe wò ó wá gbádé lórí Ìkòyí lórí ó sọ pé àbá ní pé káwọn gbé adé lórí Ìkòyí lórí ó sọ pé irọ́ pé ò lè gbà kí àbò gbádé lórí Ìkòyí lórí ìwọ ló ń gbádé mọ́ lórí bẹ́ẹ̀ ó dẹ̀ gbádé lórí ìyẹn kò dẹ̀ ní ṣẹlẹ̀ ó dẹ̀ gbádé lórí Ìkòyí lórí nígbà tó gbádé lórí Ìkòyí tán bàbá gba máìkì bàbá Lámìdí Adéyẹmí wá sọ ọ̀rọ̀ yẹn pé yín tó ṣe yìí ò dáa ó dùn wọn ni wọ́n ti sọ apẹ́ lómi wọn ò ní sọ fún ọ wọn ò délé wọn lọ sàn tó fi ní ìwọ gbó lọ ni mo kí àbàlágbára débẹ̀ mo kí àbàlágbára kún délé kún lọ sàn tó fi ní ìwọ gbó lọ fún ọ wọ́n dẹ̀ wá sọ ó wá dà pátírú wà dúdú ọtún pa fún BBC jọ̀ọ́ tí kò tó kí àbá yẹn ó bínú gbogbo alamọ̀ pé ipò Aláàfin ó ju ipò Olúwo lọ Aláàfin wa wà níbì kan ó wá ń gbọ́n lẹ́nu pé ó lè jẹ́ wọn dádé fún Olúkòyí títa pé Ọọ̀ni ló wà ń bẹ̀ ṣé bóyá sọnù pé irọ́ o ẹmú dádé fún Oníkòyí o ìwọ wá ń sọ pé Ọ̀yọ́ state ilẹ̀ ti lè dádé fún wọn Ọ̀ṣun state níbí ta ní bá yẹn pin tí o bá ti yẹ́sì tí Lámìdí Adéyẹmí tí wọ́n ti jọba tí wọ́n ti pín Ọ̀yọ́ àtọ̀ṣun gbà yẹn bàbá wọn pírètì káàkiri gbà yẹn ni wọn ò tí pé Ọ̀yọ́ àtọ̀ṣun Ifẹ̀ everybody operate wọnú ara wọn ni ṣùgbọ́n òǹkálùkù mọ olórí òǹkálùkù mọ gbákejì Mọ̀rúfù òun ló gbọ́ yìí fọ́nrán òun ló wò tán yìí fọ́nrán bí tí wọ́n ti gbádé lé lórí tí àwọn àti Aláàfin tí wọ́n ti dàrú ló wò tán yìí irú ẹni wà lẹ̀ wá lọ sá sí lábẹ́ ní ìsìn
ṣé mọ̀ pé pàṣẹ tá a fi nà yálé ń bẹ lókè àjà fún ìyàwó ni irú àwọn ẹni lè wá jọ sọra yín mọ̀dí ẹ wá ń dí pàǹpà nítorí Ọọ̀ni ẹ wá ń mókò ẹ wá ń sọ sí family house yín àdàbí ni ẹni tí Mọ̀rúfù nítorí tí nítorí ẹ sọ̀rọ̀ ni rẹ o wípé Ọọ̀ni jókòó ọmọ olórin kan ń bù kọrin ń bú Ràṣídì ṣé èyí tí Ràṣídì ṣe fún Aláàfin yìí ṣé kò ju èyí tó ọmọ olórin ṣe fún Ràṣídì lọ